Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ̀nyín ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti sọ di mímọ̀ pé kò sí iṣẹ́ ìyanu kan tó lè tún orílẹ̀‐èdè Nàìjíríà ṣe lórúmọ́jú. Ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú PDP Délé Momodu ló ti sọ di mímọ̀ wípé ìgbìmọ̀ kan tó lágbára ni wọ́n lè ṣí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípò ààrẹ. Àgbáríjọ àwọn dókítà agbègbè ní ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti ṣẹ́wélé ìyanṣẹ́lódì èyí tí wọ́n gùn lé. Alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Àbújá ló ti pa á láṣẹ kí wọ́n lọ fi ọwọ́ òfin gbé arábìnrin kan tí ń ṣe ọmọbìnrin kan ní ìṣekúṣe. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè, ìjọba orílẹ̀-èdè United Kingdom ni wọ́n ti sọ di mímọ̀ wípé ètò àìsíṣẹ́ ló tútù gòkè sí lẹ́yìn ọdún mẹ́rin ní orílẹ̀-èdè náà. Lẹ́ka ìròyìn eré ìdárayá, agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Ọláìná ikọ̀ agbábọ́ọ̀lù Nottingham Forest ti fẹsẹ̀ rẹ̀ lójú sí pẹ̀lú ọdún kan. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Ògùntàláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí ní orúkọ tèmi. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyòṣe ló ti sọ di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe dáadáa fún orílẹ̀-èdè Nàìjíríà nípa ti àwọn ọ̀nà tí ń gbà láti ṣe àtúnṣe sí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló sọ di mímọ̀ wípé òun ní ìgbàgbọ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà ní àtúnṣe kò lè dé bá lórúmọ́jú. Ayọ̀délé Fáyòṣe ẹni tí yóò sọ ilé ìdí mímọ̀ ní alẹ́ ọjọ́ Ajé àná lẹ́yìn tó ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ilé rẹ̀ tó wà ní ìlú Èkó. Níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ pé àbẹ̀wò rẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni òun fi wá láti wá rọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé kó tẹ̀síwájú láti máa ṣe ohun tí wọ́n ṣe lọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé kò rọrùn láti jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti pé iṣẹ́ àmì àti ìyanu nìkan ló lè mú kí ohun gbogbo yí padà lórúmọ́jú nípa ti àtúnṣe lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló yẹ lẹ́ni tí wọ́n gbé òṣùbà káre fún látàrí àwọn ọ̀nà yìí tí ó fi ń ṣe àtúnṣe sí ohun tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló sọ di mímọ̀ ní àkótọ́ wípé pẹ̀lú bí àwọn ènìyàn ṣe ń bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu, òun yóò máa gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni. Ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú PDP Délé Momodu ni ó ti sọ di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú rẹ̀ PDP ni wọn kò lè ṣí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nídìí ní ipò aláṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tó bá di ọdún 2027 tí ẹgbẹ́ òṣèlú náà bá ṣì wà ní ìpínyà tí wọn kò sì ṣe ohun tó yẹ kí wọ́n ṣe lásìkò yìí. Délé Momodu ló sọ di mímọ̀ pé ẹgbẹ́ òṣèlú tó lágbára púpọ̀ ni wọ́n lè ṣe àṣeyọrí yìí ní ọdún 2027. Ó sọ ilé ìdìmọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun lásìkò tó fi ara wọn lórí ètò amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbẹ̀ ni Délé Momodu ti sọ di mímọ̀ pé ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n rí ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń la nǹkan kan kọjá lásìkò yìí èyí tí àwọn lè fi jáwé olúborí ní ọdún 2027. Ó wá sọ di mímọ̀ sí ìwájú wípé àwọn ìṣòro yìí tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP tí yóò bá sì wà níbẹ̀ kò lè mú ìlọsíwájú bá ẹgbẹ́ òṣèlú náà. Ó wá sọ di mímọ̀ ní àkótán wípé ẹgbẹ́ òṣèlú tó lágbára púpọ̀ ni wọ́n lè ṣe àṣeyọrí láti lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò ní ipò aláṣẹ. Àgbáríjọ àwọn dókítà agbègbè National Association of Resident Doctors ní ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti ṣẹ́wélé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 6 èyí tí wọ́n gùn lé ẹni tí ń ṣe ààrẹ ẹgbẹ́ náà dókítà
dókítà Josiah Yakubu òun ló sọ eléyìí di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé pẹ̀lú àjọ akọ̀ròyìnjọ ní ìlú Kaduna ní ọjọ́ Ajé àná. Níbẹ̀ ni Yakubu ti ṣe sọ di mímọ̀ wípé ìyanṣẹ́lódì náà tí àwọn mú wá sí ìdánudúró òun ni ó wáyé látàrí ìgbésẹ̀ ìpàdé pàjáwìrì èyí tí àwọn ṣe pọ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ elétò ìlera ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé ní báyìí àwọn ti padà sí ẹnu iṣẹ́ ní òwúrọ̀ òní gẹ́gẹ́ bí àwọn ti ṣe pa láṣẹ fún àwọn ọmọ ẹgbẹ́ náà. Ó wá sọ di mímọ̀ wípé àwọn ti tọwọ́ bọ ìwé ìgbọ́ra ẹni yé pẹ̀lú àwọn èèyàn tí ọ̀rọ̀ náà kàn ìpè gbogbo ohun tí wọ́n ṣèlérí rẹ̀ fún àwọn ní kí wọ́n mú ṣẹ bíbẹ̀ kọ́ àwọn yóò padà síbi tí àwọn ti ń bọ̀. Ẹni tí ń ṣe alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní olúùlú lẹwa Àbújá Adéwálé Àjàó ló ti pa á láṣẹ láti lọ fi ọwọ́ òfin gbé arábìnrin kan èyí tí ó ń ṣe ọmọdébìnrin ẹni ọdún 14 ní ìṣekúṣe ní ìlú Àbújá. Àṣẹ yìí ló wáyé lẹ́yìn tí fọ́nrán kan já rìnrìn lórí ẹ̀rọ ayélujára níbi tí arábìnrin ọmọ ọdún 14 náà Bashiriya ti ṣe sọ gbogbo ohun tí ojú rẹ̀ rí lọ́dọ̀ arábìnrin náà ní èdè Haúsá. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ìgbé arábìnrin yìí ni ó máa ń fi ìyà jẹ òun ló sì máa ń ṣe ohun tí kò dáa fún òun. Eléyìí ló ta sí ẹni tí ń ṣe alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá létí ló fi pa á láṣẹ wípé kí wọ́n wá gbogbo ọ̀nà láti rí wípé wọ́n fi ọwọ́ òfin gbé arábìnrin náà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀. Bákan náà ni ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá olúùlú lẹwa Àbújá SP Josephine Adé fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé ẹni tí ń ṣe alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ni ó ti sọ di mímọ̀ pé wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ ìwádìí lé fọ́nrán náà lórí kí wọ́n sì fi ọwọ́ òfin gbé arábìnrin náà. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ìjọba orílẹ̀-èdè United Kingdom ni wọ́n ti sọ di mímọ̀ pé ètò àìsí iṣẹ́ ní ìlú náà ni ó tuntun gùnkè sí láti ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2021 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi àkọsílẹ̀ kan léde lónìí láti fi hàn wípé àwọn ìgbésẹ̀ owó orí kan tí wọ́n gbé lé àwọn okòwò kankan ní orílẹ̀-èdè United Kingdom ni ó tún fa kí eléyìí kí ó wáyé. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mọ̀ pé ìgbésẹ̀ àìsíṣẹ́ náà ló ti gùnkè pẹ̀lú ìdá 4.6 láàrin oṣù mẹ́ta tó fi wọ òpin oṣù tí ó jẹ́ oṣù kẹrin. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ ní ọjọ́ ìṣẹ́gun òní wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ti ń kan àwọn ènìyàn orílẹ̀-èdè náà lóminú èyí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó wá láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump látàrí àwọn ìgbésẹ̀ owó orí àti owó mùdámùdá mìíràn èyí tó gbélé àwọn oníṣòwò àti àwọn èèyàn kan lé lórí ní orílẹ̀-èdè náà. Lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Ọlá Àìná ní ikọ̀ agbábọ́ọ̀lù Nottingham Forest ti fẹ́ iṣẹ́ rẹ̀ lójú sí pẹ̀lú àdéhùn ọlọ́dún kan. Ọlá Àìná ní ìgbàgbọ́ tí wá wà wípé yóò máa tẹsẹ̀ dúró sínú ikọ̀ agbábọ́ọ̀lù Nottingham Forest di ìparí sáà 2025-2026 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mọ̀ pé àwọn fi eléyìí sọ agbábọ́ọ̀lù náà mọ́lẹ̀ látàrí bó ṣe ṣe dáadáa sí ní sáà tó ṣẹ̀ tẹnubọ̀ ipò agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ló gbá góòlù 2 wọlé tó sì ṣe ìrànlọ́wọ́ kan níbi ìfẹsẹ̀wọnsẹ̀ 25 tó ti ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Nottingham Forest. Ọlá Àìná ẹni tó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Nottingham Forest pẹ̀lú àdéhùn àyálò tó bá ọ̀fẹ́ dé ní ọdún 2023 ni wọ́n ti wá sọ di mímọ̀ báyìí wípé yóò máa tẹ̀síwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù Nottingham Forest. Bí ó ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kàn ní amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí YouTube. Ayé ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyé. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa la ó máa ṣe nǹkan ní ṣe wá o. Ire o, ire kàbìtì.